One nation. Kí ló dé tí àwa máa fi lọ sí ká Yorùbá nation mọ́mọ́tò wa lórílẹ̀‐èdè bàbá wa? Kò sẹ́ni tí náà. Bàbá náà á fi yé wa pé gúdúgúdú ni wá, àfìgbà kankan túra sílẹ̀. Gúdúgúdú ni wá, àfìgbà kankan túra sílẹ̀. Kó lójú ọ̀nà àbáyé. Nípa ìṣúná báyìí náà, àwọn sójà fi wá sílẹ̀ o. Ajé. Bá a ṣe yìí lọ́pẹ̀ ní Determination. Bí mo ṣe ń fẹ́ ní sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, orílẹ̀-èdè Britain ní UK, orílẹ̀-èdè kan wà lábẹ́ wọn bí Yorùbá ṣe rí ní ìlú Nàìjíríà, ọ̀pọ̀ wọn ní Scotland, Scottish, àwọn náà ṣe rally. Yorùbá ní kòṣọ́kọ́ ló fẹ́ kúrò ní Nàìjíríà o, Biafra fẹ́ lọ o, àwọn ọmọ Ìgbò fẹ́ lọ o, Yorùbá náà fẹ́ lọ, àti tó dádúró o, ìyà tó jẹ wá ti tó gẹ́ẹ́ o, èlò lọ́rọ̀ àpò ráìsì báyìí, èlò lẹ́rọ̀ tẹ́lẹ̀. Wọ́n sọ fún yín pé àwọn lọ́kàn, ẹ má dán wọn lọ́wọ́ o, àwọn ọlọ́kàn. Yorùbá nation ló kàn. Yorùbá nation. Yorùbá nation. Wọ́n ní òjò tí pẹ́ gbogbo òjò ti pẹ́. Ẹ wò ó. Bí wọ́n pọ̀, orílẹ̀-èdè Yorùbá máa dúró. Ajé. Ẹ má jẹ́ kó tọ̀rìn jẹ mọ́. Bá fún yín lọ́wọ́, ẹ gbà lọ́wọ́ wọn kẹ́ ẹ lọ. Owó tó jẹ yín lọ fún yín padà. Ẹ má yẹ kó tún tọ̀rìn mọ́. Àwọn ọmọ ṣe pé 25 naira per litre ìrọ̀ ló ń jẹ bẹ́ẹ̀. Ọmọ Yorùbá Ajijagbara Ota Ku AWA ye báyìí la wà ní ìṣọ́ pákó ní Bódìjà Ìbàdàn. Today is on the 15th Saturday October on the 15th la wà yìí. Òní ni Saturday 15 October òun la wà yìí. Ẹ ti rí báyìí ni awareness Yorùbá nation house to house. Báyìí ni a ṣe ń ṣe ní Bódìjà Ìbàdàn. Ẹ ti rí Bódìjà Ìbàdàn la wà yìí o. Bódìjà.